Alhaji Wasiu Ayinde ẹ ti di tẹ́tẹ́bò ẹ ti tẹ́ ẹ̀yin kan lè fẹ́ fi chairman local government jẹ ẹ̀yin kan lè fẹ́ fi rep jẹ kí ló dé torí 10.5 tí kéèsì máa ń fà lọ lóṣooṣù òun á mú 5 ẹ̀yà gbé yòókù lọ lẹ́ẹ̀fẹ́ kó stop ó dẹ̀ ti stop láti last year kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ìyẹn ní ká fóun ní 2 weeks tó bá fẹ́ kó ju 2 weeks lọ kó jẹ́ 4 weeks àwa wà lọ́bì kankan olófin jẹun àwọn òfin jẹun náà. last one ìyẹn náà rèé o àwọn ọmọlẹ́yìn Sego ti kó wọ̀tọ̀wọ̀tọ̀ fún MC Oluomo gbogbo àwọn supporters Alfa Shakiru Okanlomo àti Alhaji Wasiu Ayinde Marshal Mayegun olórí ọmọọba Kílẹ̀ Ìjẹ̀bú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n gba òkú ọ̀rọ̀ gidi gan lẹ́yìn arákùnrin yìí tó jẹ́ àwọn ti Sego ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ kékeré o kò dẹ̀ ń ṣe ọ̀rọ̀ tí ó yẹ kí ìjọba mú ní kékeré ó jẹ́ ọ̀rọ̀ kan tó yẹ kí wọ́n tètè wá nǹkan ṣe sí kó tó di wípé ó kọ̀ sí serious problem lẹ́kọ̀ọ́ à ń sọ pé Èkó ò ní bàjẹ́ bẹ́ẹ̀ wọn ò tí ì tètè ṣe àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe kí ọ̀rọ̀ yìí kó lè settle pátápátá ẹ ní láti gbọ́ àwọn àṣírí kan tó tú o nípa MC Oluomo nínú fọ́nrán yìí gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe sọ ó sọ àwọn nǹkan kan nípa Alhaji Wasiu Ayinde àti Okanlomo báwo ló ṣe jẹ́ kí ló fa gbogbo àwọn ọ̀rọ̀ yìí ẹ kú ti mọ̀ tẹ́lẹ̀ náà yìí pé àwọn ti Sego wọ́n retí pé ó yẹ kí MC Oluomo kó ti fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ṣe àdéhùn lọ́jọ́ sí tí àwọn ìjọba náà sì mọ̀ sí gbogbo ọ̀rọ̀ àdéhùn bó ṣe ń lọ báwo ló ṣe wá jẹ́ ibo lọ̀rọ̀ dé dúró kí ló ń ṣẹlẹ̀ báyìí kí ló fà á tí arákùnrin yìí ṣe jáde láti máa kó ọ̀rọ̀ burúkú sí wọn lórí láti máa fi ọ̀rọ̀ gbá wọn lọ́tún lósì kódà ó ń sọ fún wọn pé ó pọ̀ ńlẹ̀ ó bá wù wọ́n kí wọ́n respond pé ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ fún wọn o ẹ̀yin èèyàn wa ẹjá gbọ́ ohun tó sọ. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ ohun tí arákùnrin yìí sọ pàápàá nípa MC Oluomo tó jẹ́ chairman fún NURTW lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti ló ń tẹ̀síwájú sí president àwọn NURTW. Àmọ́ a tún ti ń gbọ́ pé ìbò náà máa fi ṣe ipò president báwo ló ṣe máa jẹ́ ìbò ló máa já sí ẹ já gbọ́rọ̀ lẹ́nu àwọn ti Sego yìí. mo fẹ́ fún Ọ̀kanlẹ́ran ọmọ olú ẹran ní last warning lórí ọ̀rọ̀ tó sọ lẹ́yìn lórí ọ̀gá wa Alhaji Mustapha Adékúnlé Sego kì í ṣẹni àrífẹ́ rárá pẹ̀lú gbogbo ọ̀rọ̀ òsì tó ń sọ lẹ́nu yẹn bóyá àwọn ọ̀gá ò ṣàlàyé fún dáadáa ẹ tó jẹ́ kán mọ ọ̀gá ẹ̀ nìyẹn bọ́n tí ó jẹ́ kó dùn mí fún púpọ̀ jù ni pé kò kí ń sọmọ gbóró. ọ̀rọ̀ rẹ̀ ó ayẹyẹ wa ẹ̀rípẹ́lẹ̀ ó lágbára ìṣòro kékeré o ibi tó rọ̀ yín lọ ọlọ́run nìkan ló mọ̀ tí wọ́n bá tètè wá nǹkan ṣe sí. nítorí ń wá gbogbo ọ̀nà tó lè gbà wọlé nìyẹn Ajagungbadé kì í ṣẹni àrífín mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ tó bá lè jáde láti ta sẹ́nibọ̀dì nínú àwọn ọ̀gá wa ká tó wá sọ pé nọ́mbà 1 wa chairman wa Ajagungbadé Alhaji Mustapha Adékúnlé Sego bàbá ò fẹ́ ká tiẹ̀ máa fẹ́ anybody lé sí ọ̀rọ̀ rárá bọ́ irú ọ̀rọ̀ eléyìí tábà fún lésì àwọn kan máa believe pé tó ń sọ òótọ́ ni náà wọ́n máa believe pé tó ń sọ òótọ́ ni wọ́n dẹ̀ ní mọ̀ pé rọ ni àwọn tó jọ́ ga ẹ̀ mọ̀ gbogbo ètò dẹ̀ ń ṣe ó ń kó bọ́ ga ẹ̀ ni o ìyẹn olú ẹran ó ń kó bó olú ẹran ni bọ̀ ọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ kó jẹ́ràn lójú púpọ̀ ni pé òun fúnra ara ẹ̀ Ọ̀kanlẹ́ran báàlẹ̀ sí expect ké wúrẹ́ wúwà tán bá lu ibi tán ti lú yẹn á tún padà síbẹ̀ nǹkan tó ṣe ń ṣe gbogbo yàmàyàmà tó ń ṣe nìyẹn ìwọ ló fi ń jẹun àwa ò fi jẹun náà a ní kankan ta fẹ́ gbà ń bẹ̀ a ní kankan ta fẹ́ gain but business center ó ti sí business center síbẹ̀ yẹn tó bá ti pa app Uber ẹ̀ pàtàkì jókòó sínú mọ́tò wà ló 10 minutes wà tó tan app tí ọ̀dà bá ti wọlé ibo ló wà 5 years ago tó níwọ̀ èèyàn olú ẹran ọmọ olú ẹran ibo ló wà 5 years ago
àwọn Sego ló fọ́gá ẹ̀ lórúkọ náà sọmọ ìgboro lẹ́mísí fúnra ẹ̀ ni Alhaji Wasiu Alabi Pasuma Alhaji Saheed Osupa àwọn gba play tọ́gá ẹ̀ náà from one party to another ìyẹn ló ń pariwo social media náà ti mọ̀ náà tún ní gọ́fúnà mọ̀ ló lè wálé. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí pélé ó lágbára ìṣòro kékeré o ibi tó rọ̀ yìí lọ ọlọ́run nìkan ló mọ̀ ọ́ tí wọ́n bá tètè wá nǹkan ṣe sí. wọ́n ń wá ilógun ò lè débẹ̀ wọ́n ń wá ilógun ò lè débẹ̀ ìwọ ló ń ta sí sàmẹ́ pé sàmẹ́ yẹn àtiwọ́ àtọ̀gá ẹ̀ gbogbo nǹkan ní sàmẹ́ fi jù yín lọ bàbá bèjì lọ béèrè inú èkó lọ́wọ́ àwọn tó súnmọ́ wọn máa sọ fún ẹ bóyá jẹ́ so gbogbo yẹn o kàn ń wá tó máa fi and again Alhaji Wasiu Ayinde ẹ máa tún tẹ ẹ ti di tẹ́tẹ́ bò báyìí ẹ ti fà tẹ́tẹ́ dì olórin la mọ̀ yín sí gbogbo nǹkan lẹ̀ ń yọ ẹnu sí Alhaji Wasiu Ayinde ẹ ti di tẹ́tẹ́ bò ẹ ti tẹ́ ẹ̀yin kan lè fẹ́ fi chairman local government jẹ ẹ̀yin kan lè fẹ́ fi rep jẹ. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí pélé ó lágbára torí 10.5 ìṣòro kékeré o ibi tó rọ̀ yín lọ ọlọ́run nìkan ló mọ̀ ọ́ tí wọ́n bá tètè wá nǹkan ṣe sí. lẹ́ẹ̀fẹ̀ kó stop ó dẹ̀ ti stop láti last year kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ó ti stop láti last year kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ó ti stop gbogbo tàjí yẹn làwọn ọmọ ìgboro mọ̀ ẹlẹ́yin ní máìkì tẹ́ fi lè ṣe kinní kan àwọn wo lẹ máa ṣe yẹn fún àwọn múgùn yín lẹ lè máa sọ gbogbo yẹn fún tán máa gbà jẹ náà Alhaji Wasiu Ayinde torí owó tẹ̀ ń gbà lọ́wọ́ Oluomo ni ó ń pa àwọn kan lẹ́kún ó ń kówó yẹn fún ẹ̀yìn ẹ̀dẹ̀ rẹ́rìn Alhaji Wasiu Ayinde wọ́n máa yẹ̀yẹ́ yín gan wọ́n máa yẹ̀yẹ́ yín gan lórí títì ẹ ti yẹ̀yẹ́ already ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ ti yẹ̀yẹ́ ẹ lọ jẹ́ olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú ẹ jókòó sí Ìjẹ̀bú yín náà àti gbà ọlẹ́ ti fèkólẹ̀ gbà ọlẹ́ ti fèkólẹ̀ ẹ̀ yọ wọlé ẹ̀ yọ jáde ẹ̀ ń dá sí gbogbo ẹ̀ gbogbo tí nọ́mbà 1 wa president Aṣíwájú tán ṣe fún yín kò ṣe pé mọ́ náà gbogbo dáadáa tán ṣe fún yín ẹ̀ mọ́ náà kò sí kankan tẹ mọ́ ń bẹ̀ ẹ̀ ń tọ́ yàmáyàmá pẹ̀lú mike ẹ̀ ń tọ́ sọkúsọ lẹ́nu yín ẹnu yóò gbà olú ẹran chairman àná former state chairman tó bá kìlọ̀ fún ajá ẹ̀ olú máa pè ẹ̀ ìwọ fúnra rẹ̀ ló máa pè tó bá kìlọ̀ fún ìyẹn ní ká fóun ní 2 weeks tó bá fẹ́ kó ju 2 weeks lọ kó jẹ́ 4 weeks àwa wà lọ́bì kankan olófin jẹun àwọn òfin jẹun náà ìwọ ló dẹ̀ fi ń kó bá sórí sì pé party ẹ ti reduce ètò yìí lọ wedding tó lọ tó wá sọ sẹ́yìn tó wá sókè ṣó mẹ́ tó 10 million sẹ́kó tó lè lọ ó fẹ́ jẹ́ kó gbọ́rọ̀ ni tó bá fẹ́ proof yẹn àfẹ́ proof ìwọ òbúkọ nítorí ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí pélé ó lágbára ìṣòro kékeré o ibi tó rọ̀ yín lọ ọlọ́run nìkan ló mọ̀ ọ́ tí wọ́n bá tètè wá nǹkan ṣe sí. tó bá tẹ̀ wá tán fún Mufulani ń sẹ́gbẹ́ baálé olódò ni Oluomo olú ẹran Ṣàjàgùnbádé Mustapha tó ti ṣe dáadáa kó tó dásìkò tó tún máa ṣe dáadáa tó tún ṣe dáadáa lọ ló máa fi wéra wọn ìtọ́gẹ̀ ẹ̀ máa dé bá tó bá kú òpó sí àjọṣojú wa pàtí ẹ̀ ti ń reduce báyìí kò tí ẹ̀ nílé lọ́mọ́ rárá nílé ìtajọ wà lẹ́nu ẹ̀ gbogbo ìtẹ́ǹsì yìí òun lè fi kó bá òun fúnra rẹ̀ dẹ́mọ̀ Musiliu ìwọ fúnra rẹ̀ mọ̀ náà àsìkò ẹ̀tẹ́ gangan lélẹ̀ nǹkan táwa fẹ́ gangan lélẹ̀ àjọpọ̀ abúlé ò fọwọ́ sí gbogbo eléyìí náà bọ̀ tí irú yín bá ń sọ̀rọ̀ táwa máa fún wọn lé sí àwọn kan wà lockdown wọn á ní ṣe rí pé nǹkan tán wọn lè káńtà ọ̀rọ̀ yẹn òótọ́ ni wọn dẹ̀ nímọ̀ pé rọ ni kò sóòótọ́ kankan bẹ́ẹ̀ rárá àwọn tó mọ̀ nínú ibi tó ti jáde gan nínú Òṣòdì yẹn àwọn tó ṣe yàmàyàmá sí pọ̀ ńbẹ̀ yẹn tó gbọ́wọ́lé lórí ṣó wà nínú alágbára lórí títì ni 1 to 1 million alágbára nínú Èkó yìí olú ẹran ò sí ńbẹ̀ àwọn tó sọ di
alágbára àwọn yẹn náà ló ń ṣe kinní sí yẹn àwọn yẹn dẹ̀ ti filẹ̀ ṣùgbọ́n fẹ́ tẹ́ ni lọ tẹ́ bọ̀ Alhaji Wasiu Ayinde tẹ́ ń gbé from one place to another ẹ lọ sọ́ra yín gidigidi gan ẹ ra máa jẹ pọ̀pọ̀ yín bẹ́ẹ̀ yín jẹ́ yẹn ẹ ra máa jẹ pọ̀pọ̀ yín bẹ́ẹ̀ yín jẹ́ yẹn bọ̀ mo fẹ́ kó tún wá kó tún lè gbèsè ọ̀rọ̀ ẹ ọ̀kan lẹ́ran mi fẹ́ kó wá kó tún lè gbèsè ọ̀rọ̀ ẹ. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí pé lè ó lágbára wọ́n ní lélẹ̀ èyí sọ̀rọ̀ kékeré o wọ́n ní ibi tọ́rọ̀ yín lọ Ọlọ́run nìkan ló mọ̀ ọ́ tí wọ́n bá tètè wá nǹkan ṣe sí. lọ́gà rẹ̀ á pè ẹ̀ pé àkílódé òun kó bá mi nà òun kó bá mi wo tó ń ṣe ó máa sọ bẹ́ẹ̀ fún ẹ gbogbo àwọn tó ń tẹ̀lé káàkiri ìgbà tó lọ bí wedding ọmọ ìgboro mélòó lórí mẹ́ àwọn tó tẹ̀lé tó kù lẹ́yìn ẹ̀yẹn ó ti gba bastard money lọ́wọ́ wọn àti padà ló ṣe wọ́n ibi tí mo ti san 20 million sí báwo mo fẹ́ ṣe ló ṣe ń bìlífù pọ́n lóyà owó tán kó sí lọ́wọ́ ló ṣe wọ́n bẹ́ẹ̀ yẹn wọn lóyà ó ti gbowó pa lọ́wọ́ wọn ọmọ ìgboro mélòó ló wà mẹ́ kò sọ ọmọ ìgboro lè tẹ̀lé tó láwọn fúnra wọn mọ bóyá ń lọ ó dẹ̀ lè rọ́mọ ìgboro tó máa sọ̀rọ̀ wọn mọ bóyá ń lọ bọ̀ ìwọ ọ̀dẹ̀ ni ẹ́ òun kó bó lú ẹran ni olú ẹran fúnra ẹ̀ dẹ̀ mọ̀ ó mọ tó tó àti tí ó tó olú ẹran fúnra ẹ̀ ó mọ̀ mo mọ̀ kó máa kìlọ̀ fún ẹ wọ́n ní nìyẹn tó bá tún ti jáde wá wà tún gbà padà back to back ó wà nílẹ̀. kí lè ròyìn lórí ọ̀rọ̀ yẹn ẹ̀yin èèyàn wa drop comment remember to like share and follow us thanks for watching.